níwájú akíwọn àṣàwọ́ lọ́nà aṣàlọ̀ bí ò bá tẹ̀ yín lọ́rùn kẹ́ lọ pokùn so àtìládé ọ̀rọ̀ tó yọ sí. wọ́n kí wọ́n fojú tó wò mí káàkiri ayé wọn kí wọ́n lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà nínú ilé yìí wọ́n kí wọ́n pa kú dédé àsìkò yìí àsìkò gbójú ọjọ́ tèrí ẹni ó dùn mí. ẹ wá kàn fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan wà láìrí ló pa mí wọlé ọlọ́run yá sí ẹ lọ ẹ bá dúpẹ́ pé ní bàbá gbàgede mọ́ àwọn ọmọ dúpẹ́ onítìrì ti fẹ́ fà mí ya látànà. wọ́n ti bẹ́ẹ̀ pa mí bọ́n ṣe ń pè mí tọ́ tírẹ́tì mi bẹ́ẹ̀ ni wọ́n kọ́ sórí kọ́mẹ́ntì ẹ lẹ́ lọ́wọ́ kọ́mẹ́ntì iṣẹ́ tá a ṣe lánàá ẹ lọ wo kọ́mẹ́ntì àtọ́rí Facebook àtọ́rí YouTube àwọn ọmọ dúpẹ́ rán jáde ni. nǹkan ti ṣe wálẹ̀ Yorùbá nǹkan ló ń ṣàánú wa àṣàwọn tí ò tiẹ̀ ní làákàyè sí pọ̀ mi ò mọ o ẹlẹ́yà lèmi ò máa fi yín ṣe gbogbo nǹkan púpọ̀ tẹ́ nǹkan yẹn ẹ bá wí ẹjọ́ ẹnìkan ní ẹjọ́ ayé rèé ẹ bá wí bẹ́ẹ̀ kiri èmi kọ́ lẹ̀ bá wí abẹ́rẹ́ ti bọ́ lọ́wọ́ owó ti abẹ́rẹ́ bọ́ lọ́wọ́ adẹ́tẹ̀ ó dètè ẹ bá wí fún yín tẹ́lẹ̀ bá a sọ fún yín ṣe bẹ́ẹ̀ gbọ́ bí tí yín dì í a sọ fún yín pé kò lè lẹ́yìn intention yóò lè last ẹ gbọ́ dúpẹ́ dé kó fi búrẹ́dì kò yí láta ọbẹ̀ jẹ gbogbo yín wá halẹ̀ wèrè wọ́n fẹ́ bú mi pa lórí Facebook wọ́n pọ̀ ní tẹ́wọ̀n pọ̀ ọmọ dúpẹ́ sì kù láyé o àwọn loyalist ẹ̀ sì kù o wọ́n sá pamọ́ ni o wọ́n lè jáde ni o wọ́n wá rẹ́ni fún wọn jáde wọ́n wá sáré jáde sọ̀rọ̀ ẹ̀ ṣe sọ̀rọ̀ láti jẹ́ wọ́n trẹ́ndì mọ́ ayé ò gbọ́ wọn mọ́ rere ti pa kéèké ti pa rere mọ́ wọn lẹ́nu àbájáde Yorùbá ṣe bá gbogbo yẹn ayé ò gbóhùn wọn mọ́ wọ́n ti rí pé Ìgbòho ni last man standing ẹ̀fẹ́ ẹ̀kọ́ Ìgbòho ní bàbá ẹ̀fẹ́ ẹ̀kọ́ bàbá ní Bánjí ẹ̀fẹ́ ẹ̀kọ́ Ìgbòho ní bàbá èmi náà dájá Ọlọ́run kò dá o kò dá ẹlẹ́yà tí mo fi wọ́n ṣe yóò dá o ẹ gbọ́ ẹ̀yin tẹ́ kọ sí kọ́mẹ́ǹtì pé ṣé inú tèmi wá ń dùn wípé ọmọ ẹgbẹ́ mi kú kì í ṣe pé inú mi dùn o inú mi ò dùn ìdí tí inú mi ò fi dùn ni pé ìran Yorùbá lẹ tó kú yẹn ṣùgbọ́n wà láyà àfọwọ́fà rẹ̀ ni Ọlọ́run bá mọ̀ àfọwọ́fà ẹ̀ ni àti pé kú tó máa kó oníkálukú ó ti wà ní ẹ̀kọ́ lẹ̀ àti kọ́ pé ibi tó máa bá lọ nìyẹn Yorùbá ní má fọ̀run yọ̀ mí gbogbo wa là ń lọ ṣe bára wa ní gbogbo wọn tẹ́lẹ̀ àbí wọn ṣara wa ṣe bára wa ní Saheed ọmọ bọ́tà tẹ́lẹ̀ àfífìrì lòun náà yí ló lọ ẹ̀yìn dúpẹ́ àwọn olówó lẹ́yìn dúpẹ́ tán sórí ìrírí ẹ̀ sọ fún mi sófà ìtọ́ tẹ́ni tó àwọn tí wọ́n wà lẹ́yìn dúpẹ́ ń tọ́ lùsì pọ̀ gan àkọ́kọ́ wọ́n lùsì dignity wọn láwùjọ ẹ̀kejì wọ́n lùsì gbogbo owó tó dá fún dúpẹ́ ẹlẹ́kẹta wọ́n lùsì dúkìá ẹlẹ́kẹrin àwọn míì lùsẹ̀ ní wọn lé lórí kí wàá ní tẹ́ rí gbà lẹ́yìn ẹ̀ tẹ́ fẹ́ kú lé lórí ìkan sọ fún mi pé bọ́n ṣe gbé àwọn ẹni yẹn tó bá jẹ́ pé Ìgbòho náà gbé bẹ́ẹ̀ mú àti máa jáde àti sọ̀rọ̀ níjọ́ tó gbé Ìgbòho kí ni mú àyín sọ sí mú àyín tẹ̀ ìpọ́nlé kí ló sọ sí èmi ò bá yín lẹ́jọ́ ọ̀rọ̀ yín ò tà tí bá tó sọ̀rọ̀ afẹ́ kí mú àtún popular sí ni ayé ti gbàgbé ẹ̀ kó dẹ̀ wà bẹ́ẹ̀ forgotten issue lòun kó remain forgotten ìtẹ́mi tí ẹ̀wà sọ́kọ́ yẹn mọ́kàn mọ́mọ́ dáwọ́ lóhùn ni torí ó yẹ kí n dá ká dáwọ́ ọdún Yorùbá ti kọrin má dáwèrè lóhùn má dáwèrè lóhùn gẹ́gẹ́ àmì rẹ̀ ní bá lùlù sí ó ká wọn láà fídíò tàbí jáde lánàá ó jó wọn lára burúkú wọ́n sọ̀rọ̀ torí pé mo fọkàn balẹ̀ bó fún wọn ni mo lọ wú ọ̀rọ̀ ẹ jáde láti ilẹ̀ níbi tí dúpẹ́ onítìrì wọn dúpẹ́ onídìrì dúpẹ́ dagboru níbi tó ti jẹ́ ọ̀dàlẹ̀ balẹ̀kù tó tún tan gbogbo ẹ̀yin tẹ̀lé Ọlọ́run á jẹ́ kí ó rí yín pé o mo rí gbogbo kọ́mẹ̀ntì yín mo mọ̀ àsọ fún yín ni pé mo rí kọ́mẹ̀ntì yín o tí yín kọ́ mo wá sọ lẹ́nu ẹ gbàgbé ẹ̀ now àwọn kan jáde wọn ní lílọ tí Ìgbòho lọ sí London yẹn wọ́n ní kí ló tó fún kókàn waste time lọ ni
wípé we are only celebrating for nothing. Wọ́n bi mí léèrè lánàá náà nú kọ́mẹ́ǹtì pé ṣé ìwọ fẹ́ sọ fún wa pé Ìgbòho ló fẹ́ gba Yorùbá nation fún yín tẹ́ dùnnú. Bàbá Bánjí Akíntóyè bàbá yẹn ti sọ̀rọ̀ ti dáhùn torí pé bó ṣe ń complain bó ṣe ń bú àwa náà ni mo rí pé ọ̀rọ̀ yẹn dé ọ̀dọ̀ bàbá. Bẹ́ẹ̀ni àwọn Yorùbá world media wọ́n wá pé bàbá jókòó, bàbá wá fọgbà yànga, bàbá sọ̀rọ̀ ilẹ̀kùn. Aṣọ tí ẹ̀ nídìí tí Nigeria government fi ń sá eré lórí lẹ́tà yẹn, aṣọ nídìí tó fi ṣẹ̀ṣẹ̀ wá respond, tó fi sáré respond. Ẹ gbọ́ di ẹlẹ́nu bàbá Bánjí Akíntóyè. Àṣẹ lẹ́tà yẹn, àṣẹ tó kó sínú kò ń ṣe kékeré. Ẹ gbọ́ gbogbo ẹlẹ́nu bàbá Bánjí Akíntóyè. Àṣẹ lẹ́tà yẹn látijọ́ báwọn àgbààgbà bá fẹ́ communicate, wọ́n a máa fi kinní kan ránṣẹ́ tí wọ́n pè ní àròkò. Àṣàròkò tó tóbi ní lẹ́tà yẹn, àṣàròkò tó lágbára ní lẹ́tà yẹn. Àṣé wọ́n ti gbìyànjú láti stop wọn láti lọ sí London yẹn lọ deliver lẹ́tà yẹn. Àṣé every attempt, all attempt not to make from stopping them from going to that UK. Àṣé wọ́n wà wíà. Bẹ́ẹ̀ni àwọn SYZ ó ti yé wa. Àṣọ ti wà wíà already pé wọ́n mú lẹ́tà lọ, Yorùbá mú lẹ́tà lọ. Bàbá Bánjí sọ pé a lot of attempts ló wá pé káwọn má lè délẹ̀ lérí, káwọn má lè débẹ̀, but fortunately they later succeeded and submitted the letter. Nígbà tí wọ́n lọ bá Buhari, káwọn bàbá Bánjí lọ bá Buhari lórí ọ̀rọ̀ lẹ́tà tó fẹ́ fún lórí Yorùbá nation, ó lésì tí Buhari fún àwọn bàbá Bánjí Akíntóyè. Lẹ́yìn yẹn tẹ́lẹ̀ṣàn tó sọ lọ tó gbogbo ẹ̀ lọ, wọ́n tún lọ bá, ó tún lésì tuntun fún wọn. Gbà tíjọba yìí náà dé, àwọn bàbá yẹn ẹ wo, wọ́n ní a bá wọn níwájú, a kí wọn, a kò wọn lẹ́yìn, a tún ṣàlọ̀. Yorùbá ti ṣàlọ̀ síwájú ìjà, Yorùbá ti sọ̀rọ̀ síwájú. Àṣekọ́rọ̀ tó dà báyìí, àṣàwọn bàbá yẹn ti gbégbèsè tó nípọn fún dialogue, but XYZ ò gbà. Ọ̀rọ̀ yẹn pọ̀ ní òwe kọ́bọ̀. Bàbá fọ́gbà yánga gan ni o. Bàbá dìde sọ àwọn ọ̀rọ̀ tó kọjá làákàyè tèmi. Ṣé mọ̀ pé gbà mí wà èèyàn máa mọ̀ pé ọ̀rọ̀ sọ máa fọ̀rọ̀ sọ àbí àwọn sọ pé kò tí ì yá. Bàbá yìí tú ni, ó tú sọ lójú eégún. Bàbá yẹn tú kán gbé mọ́ínmọ́ín lẹ̀, kéèyàn wá tú gbogbo ewé ara mọ́ínmọ́ín pápátá. Bẹ́ẹ̀ ni bàbá yẹn ṣe ọ̀rọ̀ yẹn. Ó dàbí pé ẹlẹ́yà tí wọ́n ṣe yẹn kan bàbá lára. Bàbá wa ò pé kò yé yín ni, máa dẹ̀ wá ṣàlàyé tí ò yé yín. Ibi náà ṣàrí pé immediately ní SYZ di pé UK embassy pé ẹ wá, kí ló dé tó ọ̀rọ̀ fi rí báyìí. Àwọn tó rí wọ́n sì gbé, wọ́n mèsì tán fún SYZ. Máa pílẹ̀ ọ̀rọ̀ bàbá Bánjí fún yín. Bàbá fi dá wa lójú gbangba ní pé kí ni ọ̀rọ̀ ti kọjá bá ṣe rò, ẹ lọ jókòó yín. Mo gbọ́rọ̀ yẹn, ẹ wo
ó gba ẹyin tí inú yín bàjẹ́ pé ọ̀rọ̀ ṣe wá rí báyìí ní Nàìjíríà kí ló dé tí yànjá Yorùbá àṣà gọ́fúnà wa kan àṣà bàbá wa náà ni a ní ẹ lọ fọkàn balẹ̀. Former governor wa Logun State Ìbíkúnlé Awósùn a ní ẹ má wọrí gbogbo ẹ̀ la máa ṣe ẹni gbọ́dọ̀ yẹn dọ́gba ẹ má wọrí gbogbo ẹ̀ la máa ṣe. Dádì mi ní Àbújá àwọn sọ pé ẹ lọ fọkàn balẹ̀ àwa máa dìbò a máa wọlé a dẹ̀ ti dìbò àti wọlé. So bàbá bá jí ní ẹ lọ fọkàn balẹ̀ tẹ̀bá gbé eléyìí á lọ yáwó eléyìí á lọ yáwó ògbé náà kárí owó ẹ̀wù ẹ̀jẹ̀ eléyìí ti lọ ní ká máa wí eléyìí ti lọ tó bá wùn ẹ̀ sọ pé lẹ́yà ló ń ṣe tó bá wùn ẹ̀ sọ pé ó ń parọ́ oríṣiríṣi náà kọ síbẹ̀ o gbàgede irọ́ gbàgede òpùrọ̀ tí n bá ti rí kọ́mẹ̀ntì ẹ̀ mo ti mọ̀ wọ́n mo ti mọ àwọn tó jẹ́ àwọn kọ́sítọ́mà mi Facebook wọ́n wà bẹ́ẹ̀ YouTube wọ́n wà bẹ́ẹ̀ mo rí kọ́mẹ̀ntì lánàá mo kàn dárẹ́ níbi tí mo wà nígbà àtọ̀rọ̀ yìí báyìí tó bá yá ó bá wọ́n ọ̀hún irọ́ ò dá ọ̀hún èmi kò nice ọ̀rọ̀ yẹn bá wọ́n ó yẹ tẹ́ bá gbọ́ if you ṣe kinní kan cover your face àbá nìyẹn ṣe kọ́ gẹ́gẹ́ cycle bọ́ọ̀rọ̀ ẹ̀ ṣe rí nìyẹn. If you ṣe ẹran mi létí ẹ̀yin ọmọ ìgbàanú ti orúkọ if you ṣe kinní kan cover your face if you no get money cover your face gẹ́gẹ́ bọ́ọ̀rọ̀ ẹ̀ ṣe rí nìyẹn. Èmi náà mo bó lánàá irọ́ ò dá mo fọ́ gbà yan ga mo bó fún wọn ṣé àparọ́ ni ṣé kúkọ́ náà rí lẹ́yìn ẹ̀ ni wọ́n wá bọ́stà fún mi pé bàbá yìí ló bú wa tó yìí. Ọ̀rọ̀ tí kọ́lé mi wá sọ ọ̀rọ̀ bàbá Bánjí Akíntóyè là wá sọ lórí ìfọkànbalẹ̀ tí bàbá yẹn sọ pé ká lọ fọkànbalẹ̀. Before now mo ní ìgbàgbọ́ pé Yorubanation máa wáyé ṣùgbọ́n máa ń doubt pé ṣé ní generation ti wà ìníṣà not until tí wọ́n bẹ̀rẹ̀ sí ní take step tí mo rí pé eléyìí ti kọjá abẹ́mi ṣe ro kọjá níta ní kí Yorùbá máa ṣe nìyẹn Ọlọ́run ẹ wo títí tán dẹ̀ fi ṣe kinní yẹn they never discuss with anybody ẹ wo bó ṣe wá succeed káláwa náà lè máa ṣe bẹ́ẹ̀ gbogbo ìgbésẹ̀ tá a bá fẹ́ gbé ká máa discuss ẹ̀ even àwa táwa lórí social media gan ká máa discuss ẹ̀ ẹ̀wọ̀n àwọn Fúlàní olórí ibú yẹn kan bá máa execute ẹ̀kọ́ dédé gbọ́ pọ́n ṣe báyìí ni ibi kan lọ́sàn jókòó sí plan ẹ̀ẹ́dẹ̀ ní gbọ́ǹta gbogbo tán ṣe ní lọ́dọ̀ lásẹ̀ kí ní yẹn sì ń wú mi lórí àfi kí n má wo fídíò yẹn orí mi máa ń wú ni pé lẹ corporate tó báyìí ẹ wo huge success tó jáde ńbẹ̀ àwọn kan náà ẹgbẹ́ ìta ìmara yín ìyá rẹ̀ ti yẹ ta tẹ́gbẹ̀ rẹ̀ ní àti kìíní gbogbo owó wọn ẹ̀sìn ọ̀tá yìí ò ga kí n tó jẹ́ ká lọ sọ́dọ̀ bàbá Bánjí ká tó pe bàbá wọlé ẹ jẹ́ fàsìkò ìdúpẹ́ púpọ̀ lọ́wọ́ ẹ̀yin tí ẹ bá mi ṣàánú little surprise ẹ ṣeun tẹ́ ń bá mi surprise ọmọ mo yẹn bá yín sọ̀rọ̀ láàárọ̀ yìí o mo ṣe rí bí 600 plus ní o àdàfi kí n tó wọnú studio báyìí ní bá rí látàtì tún wọlé gbogbo ẹ̀ mo ti rí 1,050,000 kí n tó wọnú studio sí 50,000 yẹn wọlé ẹnìkan 169,000 ẹnìkan 130,000 àwọn bíi méjì mẹ́ta 200 adé lẹ́nu àná sẹ́ni àti rí 1,050,000 àsàdàrọ̀ yìí kí n tó máa ṣe program yìí. ẹ̀yin tẹ́ ẹ sọ pé dandan sẹ́ ẹkún tóbìnrin ìsun lánàá ẹ̀yin tẹ́ ẹ sọ pé kí ẹkún yẹn kó dẹ̀rìn ẹ tó ti fẹ́ pa obìnrin náà lẹ́rìn bẹ́ẹ̀ ṣe wá ń pa gbogbo àwọn èèyàn lẹ́rìn Ọlọ́run má ṣàbá pa gbogbo yín náà lẹ́rìn. ìyá Joshua bẹ́kún wọ bí ó padà bẹ́rìn jáde ó sunkún sí gbogbo ayé ẹ padà pa lẹ́rìn. ìyá surprise náà tó ti ń sunkún tiẹ̀
ẹ tún ti bẹ̀rẹ̀ sí ní fẹ́ palẹ́rìn ẹ̀rín yẹn ọlọ́run á jẹ́ lè bá mi padélẹ̀ nínú 8 million nínú 7 million ni a ti rí 1 million o we are going to 6 million ọwọ́ táwọn èèyàn gbé yìí tó bá máa fi di this time Tuesday Wednesday obìnrin yẹn máa ní kó máa travel ẹ̀ lọ torí 8 million yẹn á pé bí 7 million dẹ̀ ni ọwọ́ tẹ́ gbé yìí ó yà mí lẹ́nu parí o ó yà mí lẹ́nu o inú mi dùn ẹ ṣé o mo dúpẹ́ púpọ̀ tó bá kó possible níṣe ní ìbàdàn balẹ̀ kí o gba ayé rí mi ìmọ̀ bínú mi ṣe dùn tó mo ṣe máa break news yẹn fóbìnrin yẹn láàárọ̀ yìí ni pé madamu a ti rí 1 million ó kù 6 million a máa kà díẹ̀ bẹ́ẹ̀ kó yá títí tọmọ yẹn máa fi gbéra láàárọ̀ yìí woman yẹn sunkún gbà tó ń pè mí àbágbàgede ọmọ yóò sùn mọ́jú kódà wọn náà tún ti ọ̀nà tún admit ẹ̀ ó lóun rò pò tiẹ̀ ti kú ni nítorí bó ṣe ṣe láàárọ̀ yìí ó ní tílẹ̀ fi mọ́ àwọn òfojú korun tílẹ̀ fi mọ́ láwọn òfojú korun ó nígbà tó yá lòun ò gbọ́ gbé ẹ̀mọ́ láàrin òun náà bá gbé ó hospital ló tún ti sunkún jáde sáyé padà mo dẹ̀ sọ fún mo ní madam take heart just be patient with us lágbára ọlọ́run gbogbo àwọn èèyàn ò ní jẹ́ kọ́mọ ìkúsẹ̀ ọlọ́run máa lo gbogbo ayé sábàbí ọmọbìnrin ọmọ yẹn kò ní kú lágbára ọlọ́run surprise ò ní kú ọlọ́run máa surprise ẹ̀ lágbára ọlọ́run gbogbo ẹ̀yin tẹ̀ ń bá mi dá sí ẹ ṣé we are 1 million now a ti wà ní 1 million 5 million 6 million to go 6 million to go tíyẹn bá ti pé kí n tètè ya pè pé màdámù yá lọ ra tíkẹ́ẹ̀tì mo lẹ́jẹ̀ntì tó ta tíkẹ́ẹ̀tì tó dẹ̀ máa tà fún dáadáa ó yá lọ book tíkẹ́ẹ̀tì wa àtọmọ ẹ̀kẹ́ máa tètè máa lọ sí hospital yẹn kàn pé wọ́n lẹ̀ ahead pé àwọn ń bọ̀ bàbá yìí ní flight àwọn ọlọ́run á bá wa ṣọ́ ọmọ yẹn lágbára ọmọ ẹ wà nù terrible ìnira very terrible one very terrible mo tún ṣe ń ṣe program bíbá ìlànà wọ́n láti gbé ọmọ yẹn jìnnà sí studio torí ariwo igbe tó ń ké yẹn tí mo fi sùn brain mi recollect igbe yẹn ni gbogbo ẹ̀yin tẹ́ bá mi dá sí gbogbo yín mo dúpẹ́ lọ́wọ́ ẹ ṣé gan-an ẹ ṣé mo dúpẹ́ o ẹ ṣé gan-an o ẹ ṣé lágbára ọlọ́run ìwé òní tọ́ sẹ́ni kankan wa o ìwé òní tọ́ sí wa àwa ní gbọ́ròyìn pọ́mọ ìkú lágbára ọlọ́run ìròyìn póyè tíyẹ̀ ẹ̀ máa gbé wá báyìí tó máa wá dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin èèyàn aláàánú kan ìyá kan wọ́n pè mí lénìí wọ́n fún mi ní àdírẹ́sì pásítọ̀ kan pé kí n fún wúmà yẹn kó máa gbọ́ program pásítọ̀ yẹn ọmọ yẹn máa sàn obìnrin lóhun ti ṣe ó lóhun mọ pásítọ̀ yẹn ó lẹ́nìkan ti send líkì yẹn sóhun láti bí 2 months ago èsì nìyẹn fún yín mọ́mì wa kó má jẹ́ pé bàbá gbàgede ò yà sí immediately ni mo ti send ẹ̀ sí ó dẹ̀ sọ fún mi pé òun mọ máa yẹn pé òun máa ń gbọ́ prayer òun dẹ̀ máa ń listen sí for the past 2 months kọ́ ló ń gbàkóso ṣá ẹ ṣeun o ẹ já lọ pé bàbá bá jẹ́ Akíntóyè wọlé mi wà ní jẹ́ kí wọ́n gbé àkáǹtì yẹn kó lójú screen fáfàní ẹ̀yin tẹ́ máa ń pè mí pé kí ní àkáǹtì bẹ́ẹ̀ bá tún wá rí dáadáa náà ẹ lè pè mí màá máa send díẹ̀ sí yín in fact a matter of fact máa pin ẹ̀ mọ́ fídíò yìí tó bá ti ń premier máa pin ẹ̀ mọ́ ẹni tí ẹ̀yin tẹ́ bá tún fẹ́ fún wa kẹ́ bá wa dá sí àti ní 1 million plus or àti ní 1 million even 2 million yẹn àti mú 50,000 kó lórí ẹ̀ bẹ́ẹ̀ ni the second 1 million mi àti náwó mú báyìí àti rí 50 ó jẹ́ 1,050,000 ló wà lọ báyìí fún owó ọmọbìnrin ọmọ kékeré yẹn ti yá woman tí ó ní challenge ojú èmi sì gbé yẹn ti pẹ̀lú ẹ̀ náà mo ráwọn tí wọ́n woman kan tó send 130 ó ní 100,000 fún ya surprise 30,000 fún obìnrin tójú ń dùn so àwọn èèyàn ṣe méjèèjì papọ̀ well thank God and thank you èmi tẹ̀ ṣe fẹ́ ká kọ́kọ́ face obìnrin kí ọmọ yẹn má kú mọ́ lọ́wọ́ tí ó fi lọ sí bí àyẹn tí wọ́n á fi operation yẹn fọmọ yẹn tó ẹ jẹ́ ká lọ pé bàbá wa wọlé bàbá Bánjí Akíntóyè ká gbọ́ nǹkan tí bàbá yẹn sọ àtàrídájú tí wọ́n fún gbogbo àwọn ọmọ Yorùbá lórí ìgbésẹ̀ wo ni wọ́n gbé lórí Yorubanation ó yá. ẹ ṣé mo dúpẹ́ mo kí gbogbo ọmọ Yorùbá mo kí gbogbo ọmọ Yorùbá ìfẹ́ wà ní ẹ̀ka Nàìjíríà àtúntẹ̀ wà ní akíjọba inú ẹ̀mí aládàá tóra gbogbo pọ́tàkì
níjọ́ sátidé nǹkan tá a ti ń plan tó ti pẹ́ ni Ọlọ́run dẹ̀ jẹ́ kó wá bọ́ sí dáadáa ní sátidé tó kọjá ní ìjẹrin ó ti pẹ́ tí a ti ń ronú sí láàrin wa wípé ìjọba United Kingdom relationship wa pẹ̀lú tiwọn ó yàtọ̀ sí relationship wa pẹ̀lú any other nation in the world ó yàtọ̀ púpọ̀ àwọn ló dá Nàìjíríà sílẹ̀ àwọn ló include wa ní Nàìjíríà a dẹ̀ decide pé ó tó àti bá ìjà yìí débi pé ká wá sọ fún àwọn tó wà nídìí pé a wà ní Nàìjíríà àwọn tó ṣètò tá a fi wá sí Nàìjíríà ó tó ká wá bá wọn sọ̀rọ̀ a dẹ̀ dúpẹ́ pé wọ́n ṣe nǹkan tó yẹ kí ìjọba civilized people ṣe wọ́n ṣílẹ̀kùn fún wa wọ́n ṣílẹ̀kùn fún ọmọ mi Sunday Igboho Dr. Sunday Adeniyi wọ́n ṣílẹ̀kùn fún kó gbé lẹ́tà yẹn wá gbogbo nílẹ̀ mọ̀ èmi ni mo kọ lẹ́tà yẹn Sunday fúnra rẹ̀ sọ níwájú hall níwájú lẹ̀kùn kó tó wọlé pé lẹ́tà yìí bàbá wa ló kọ bàbá wa Bánjí Akíntóyè ló kọ a ní ká lọ gbé fún Prime Minister Britain ìgbà tó dẹ̀ jáde tán ní lẹ́tà yẹn tí bàbá wa kọ tí wọ́n ní ká lọ deliver fún Prime Minister Britain àti deliver ẹ̀ ó wá fẹ́ congratulate gbogbo ẹ̀yin ọmọ Yorùbá fún nǹkan tó ṣẹlẹ̀ níjọ́ sátidé yẹn gbogbo ẹ̀yin tẹ́ ẹ wà ń bẹ̀ you are part of history ẹ̀rí kan ńlá rẹpẹtẹ tí ọmọ Yorùbá kankan ò rí rí mo bá yẹn á ti ṣe rálì ní London yẹn rí but kò rí bí ti jẹ́ sátidé jọ sátidé ni jọ tó jẹ́ pé akànlẹ̀kùn ìjọba the Prime Minister Britain wọ́n sì ṣílẹ̀kùn fún wa wọ́n ní ká gbé nǹkan tó wà lọ́wọ́ wa wọlé olóyè Sunday gbé dání lẹ́tà náà ó dẹ̀ wọlé wọ́n dẹ̀ gbà á lọ́wọ́ ẹ̀ fún Prime Minister Britain that's the important thing. ọmọ mi ò ń sọ̀rọ̀ pé àwọn kan wá ń sọ kíní wọ́n lè ṣàìsọ̀rọ̀ ẹ̀rú bà wọ́n rírú ẹ̀rí táwọn bá sọ̀rọ̀ ìbá yà wá lẹ́nu actually nǹkan tí àwa mọ̀ bóyá ká wá sọ́sìtà báyìí wọ́n ti dọ́gbọ́n ká tó dé London wípé ká má gbà wá wọlé ká má jẹ́ ká wá deliver lẹ́tà yẹn wọ́n dọ́gbọ́n ìrọ̀ ọgbọ́n yẹn ò lọ. The government of Britain is the government of one of the most civilized peoples in the world and they behave like a civilized government. Wọ́n dẹ̀ jẹ́ ká wọlé ká gbé lẹ́tà yẹn fún Prime Minister. A fẹ́ dúpẹ́ lọ́wọ́ wọn, a dúpẹ́ púpọ̀ lọ́wọ́ ìjọba United Kingdom fún nǹkan tó ń ṣe fún Yorùbá níjọ́ sátidé. A dúpẹ́ pé wọ́n gbà wá pé ká wọlé, a dẹ̀ wọlé wọ́n dẹ̀ ní ká gbé lẹ́tà wa, a dẹ̀ gbé lé wọn lọ́wọ́. Ara nǹkan tí àwọn tó wá ń pariwo wọ̀nyí ṣe ẹ̀yin ọmọ mi mo fẹ́ kẹ́ mọ̀ wọ́n mọ nǹkan tá a kọ sínú lẹ́tà yẹn wọ́n fẹ́ dọ́gbọ́n láti wá ti àwa báyìí pé káwá bẹ̀ sọ pé nǹkan bá la kọ sí lẹ́tà yẹn ní sọ it is a powerful diplomatic letter nǹkan tẹ ọ̀pọ̀lọpọ̀ nǹkan tẹ ẹ rò pé ó yẹ kó wà náà ẹ lè ṣàṣìnú nǹkan tẹ ẹ rò pé ó yẹ kò ní sí ń bẹ̀ á wà ń bẹ̀ but àwa la secret yẹn belong sí àwa ìjọba United Kingdom so a ní sọ fún yín kò sí bẹ́ẹ̀ ṣe lè tìwá ká wá sọ fún yín it's a powerful diplomatic letter. Daddy ẹ jẹ́ kí n gbórin kan wọlé fún yẹn wọ́n ní wọ́n fẹ́ mọ̀ dí abájọ ni wọ́n fẹ́ mọ̀ dí abájọ ni àìmọ̀ dí abájọ ló ń bí wọn nínú
ló yí wọn lórí. Wọ́n fẹ́ mọ̀ dí abájọ ni wọ́n lè mọ̀. Dádì ò ní sọ kọ́ńtẹ̀ǹtì lẹ́tà yẹn fún yín, bó bá wù yẹn lọ forí ṣọpọ́n. Dádì ẹ tẹ̀síwájú. Wọ́n lè mọ̀ lẹ́tà yẹn ni wọ́n fẹ́ mọ̀. Kí lẹ́yìn àwọn ará bíi kọ sínú lẹ́tà yìí? Wọ́n ti dọ́gbọ́n pé ká má lè lọ dìlíbà ọgbọ́n yẹn ò lọ. Eléyìí tó wá kù báyìí pé ká wá máa tì wá, ká máa sọ burúkú, ká máa purọ́ ńláńlá, ká ìwà náà ká wá kánjú, ká wá fi kánjú, ká wá gbé lẹ́tà jáde sí wọn, ká wá rí it is not going to happen. Ní rí lẹ́tà yẹn no way. Lè mọ nǹkan tó wà nínú ẹ̀. Àwa dẹ̀ mọ̀ wípé àwọn tá a gbé lẹ́tà fún, àwọn tán mọ iyì irú lẹ́tà tá a kọ yẹn ni. Bó ṣe jẹ́ nìyẹn. Ní nǹkan mìíràn sọ jù bẹ́ẹ̀ yẹn. Ẹ pẹ̀lẹ́ ẹ kú iṣẹ́ ẹ̀yin tẹ́ ń káàkiri tẹ́ ń sọgbọ́n àdì káàkiri tẹ́ ń dọ́gbọ́n tẹ́ kí ló ṣe láti jẹ́ Britain náà gbọ́dọ̀ lọ gbé lẹ́tà sí kẹ́nyẹ́ kan sàn. A ti kọ lẹ́tà sí president àwọn Nàìjíríà. A kọ lẹ́tà sí President Muhammadu Buhari. Ọlọ́run ó ti súnmọ́ election àwọn ò lè dá wa lóhùn. Okay. Ìgbà tán ṣe election tán tí wọ́n yan president mìíràn, brother tara wa, àwa kọ lẹ́tà mìíràn sí tó tún bẹ́tà ju ti eléyìí tá a sọ sí president Buhari. Kò dá wa lóhùn. Ìdí ẹ̀ náà nìyẹn tí àwa náà fi wá sọ pé eléyìí kọjá ọ̀rọ̀ àbúrò wa nìyẹn, ẹ̀gbọ́n wa nìyẹn, ọmọ wa nìyẹn. We are dealing with the destiny of a nation, the greatest nation in the history of the black world, that is now perishing in Nigeria. We don't have the time to play little games. We must liberate our people from Nigeria. In the past 20 years, almost more than 50% of gbogbo àwọn ọmọ wa tó lọ sí yunifásitì tán ní Nàìjíríà tán jáde tán gba oyè oríṣiríṣi náà ti sá kúrò ní Nàìjíríà. Now the estimate is that 11 million of them have fled. Our nation is bleeding to death in Nigeria. So ráyè play game kékèké kankan politics in Nigeria kankan ìyẹn ò kàn wá. What we are faced with is clear. We want to get our nation out of Nigeria before our nation collapses. Lẹ́yìn ìgbà tí àwọn about 11 million of our, but now ẹ ti wá sọlẹ̀ Yorùbá di ìlú tí ò ní educated young people. Educated young people ló ń gbé ìlú gbogbo ayé sókè. Educated young people ni àwọn ọlọ́mọ̀wé tán lọ, àwọn ló máa ń ṣe nǹkan tó ń jẹ́ kí ìlú move. Ẹlẹ́ gbogbo wọn kúrò nílẹ̀ Yorùbá. Àwọn tó wá kù sílé, ìyá wa ń jẹ wọn, kò sí iṣẹ́, kò sí oúnjẹ, kò sí. Àwọn ọmọ wa wá ń commit suicide. Ẹ̀dẹ̀ ní kankan ṣẹlẹ̀ ká dúró sí Nàìjíríà, a fẹ́ tún Nàìjíríà ṣe. Nàìjíríà wo lẹ fẹ́ tún ṣe? Ẹ máa tún ṣe, àwa ò dúró síbẹ̀ mọ́. Ká máa wò níbẹ̀ yá ilẹ̀ tún ṣe ìlú. Nobody ló lè tún Nàìjíríà ṣe. There is no possibility. Àwọn tó ń gbébọ̀ láti 1960 ti bàjẹ́ kọjá ojú àlà. So kò lè ṣe tún ṣe. So àwa ò dúró síbẹ̀ mọ́. A ò bá ẹnikẹ́ni jà. Mo fẹ́ sọ fún yín wípé àwọn tó ní wá tó nílẹ̀ Yorùbá wọ́n ti sọ fún wa láti bẹ̀rẹ̀ ìjà yìí pé nǹkan tẹ́ dọ́wọ́ lé yóò dá o. Ìkan lára àwọn ọba tó ga jù nílẹ̀ Yorùbá pè mí sí yàrá pé wá professor, bàbá wa professor, nǹkan tẹ́ fẹ́ ṣe yóò dá. Èmi ò mọ̀
an old man tó jẹ́ ọba mi ò mọ̀ pé ojú mi máa rí jọ́ kan táwọn ọmọ Yorùbá dìde pé wọ́n fẹ́ jáde kúrò Nàìjíríà bẹ́ẹ̀ ó dẹ̀ yẹ ká jáde kúrò Nàìjíríà ọba yẹn ló sọ̀rọ̀ sí mi bẹ́ẹ̀ yẹn ó dẹ̀ kò tiẹ̀ yẹ ká ti wà lára Nàìjíríà láti bẹ̀rẹ̀. Yes, and now that you have started Ọlọ́run á bá yín ṣe àwọn tó nílẹ̀ Yorùbá wọn á support yẹn ẹni ṣe a mọ̀ pé àwọn tó ń ṣe politics ń rí jẹ níbẹ̀ tán àbí tán ṣe ń wá láti rí jẹ níbẹ̀ wọ́n máa oppose yín o ẹ má jẹ́ kẹ́rù bà yín o nǹkan tẹ́ ń ṣe ẹ má ṣe lọ Ọlọ́run tó dá Yorùbá ó lọ́wọ́ sí ṣùgbọ́n kinní kan ní iṣẹ́ tán tún wá rán mi sí yín wọ́n ní kí n sọ fún yín wípé orí Yorùbá gba nǹkan tẹ́ ẹ fẹ́ yìí àyà Yorùbá gbà torí pé dáadáa ni kíní kan ló wá kù ẹ má fi violence sí o àwọn ọmọdé tán ságìrìgìrì tẹ̀lé yín káàkiri professor ẹ kọ́ wọn wípé spirit Yorùbá ò gba violence àwọn tó ní Yorùbá wọ́n ní wọn ò fẹ́ violence ẹ má lọ na ọ̀rọ̀ jàǹdùkú sí o ẹ rí ṣe àdẹ̀ṣe ṣe ẹ ṣe débi èrè tó ẹrù ọba wa nǹkan tí anybody bá ń ṣe àwa ò ní kẹ́ni tó fẹ́ ṣe politics láti máa rí ọ̀rọ̀ Nàìjíríà máa rí nǹkan tán jẹ́ ń bẹ̀ corruption ẹ má àwọn ọmọ pé ṣùgbọ́n wọ́n ti gbogbo kàkà bàbá àtàyè náà ẹ̀rọ àlè lé ní dúró ẹnìkan kan lè lẹ́nìkan. Our war is not against persons. Our war is against systems. Man, our war is against the destruction of our nation. And for the past 9 years, our 59,000 wọ́n dẹ̀ dín pa mọ́ àmọ́ lẹ́nu. Àwọn ọmọ wa ń yá pẹ̀lú àwọn Fúlàní nínú parts of Kwara State and Ọ̀yọ́ State ní bí bá yín sọ̀rọ̀. Dádì, mo tiẹ̀ fẹ́ béèrè ìbéèrè kan lọ́wọ́ yín sà. Mo fẹ́ béèrè ìbéèrè kan lọ́wọ́ yín sà. Ẹ má tún fọwọ́ kojú screen yẹn kó má di pé a ní lè gbóhùn yín dáadáa. Mo fẹ́ béèrè ìbéèrè kan lọ́wọ́ yín sà. Ṣé ẹ mọ̀ pé ńgbà tẹ́ kọ lẹ́tà yẹn tá a bá máa gbé sí ayọ̀ ǹjẹ́ ẹ kọ ibi tí wọ́n máa ti dá èsì padà fún yín? Kọ́ọ̀sì ó wà rẹpẹtẹ ó wà bẹ́ẹ̀ kedere ó wà bẹ́ẹ̀. Tó bá dẹ̀ ti dá èsì padà fún yín ẹ máa jẹ́ kí gbogbo ọmọ Yorùbá mọ̀. Dáadáa gbogbo ọmọ Yorùbá máa mọ̀ pé a ti rí èsì gbà ọ́. So ẹ fetí lóko ṣe rí ìlú bí tá a wà ìlú ọba ni kò ń ṣe ìlúkìlú wọ́n dẹ̀ ní oríṣiríṣi protocol èyí tí a gbé lọ ǹjẹ́ ibi tí a gbé lọ yẹn sà ṣé òun nìkan lè gbé lọ àbí ó tún níbi tẹ̀tú send ẹ̀ sí dádì. A lè sọ because it's a diplomatic letter. Ó ti yé mi sà. Dádì ṣe mọ̀ wípé. Àtúntò nígbà ẹni báyìí àtúntò nígbà ẹni báyìí ṣùgbọ́n àkọ́kọ́ fún prime minister láyè. Bẹ́ẹ̀ni. Ilé ìta gbélé yẹn gbà tó bá tó jọ́ bí mẹ́rin márùn-ún lẹ́yìn yẹn àwọn bí lọ. Bẹ́ẹ̀ni sà. Ó dá mi lójú wípé ọ̀wọ́n ò ní dákẹ́ wọn ò ní jókòó lé lẹ́tà lórí torí wọ́n rí pé ojú gbangba táyé òun láti gbé fún wọn. Ọ̀wọ́n ò ní jókòó lé lórí wọ́n máa debate lórí ẹ̀. Ìjọba Nàìjíríà ló ń gba lẹ́tà lọ́wọ́ tí àwọn tó ń claim representing 60 million citizens. Ìjọba Nàìjíríà ló ń gba bẹ́ẹ̀ tó. Mo gbọ́ sọ́ọ̀rì kan pé former prime minister Britain Nàìjíríà tó yẹ kí gbogbo ọmọ Nàìjíríà gbọ́. Nígbà tó kúrò prime minister wọn. Gbogbo Europe wọ́n wá ṣe reception fún somewhere in Europe so wọ́n wá ń bẹ jẹ́wọ́ Mrs. Prime Minister
Go back and do one time more. I have seen enough. I don't want any more. But at some point, by the way, Malaysia, you know, to offer me presidency of Nigeria. Presidency, because that is a government that where the president acts on his whims and caprices, not according to any law. So that's the most powerful government in the world. President Nigeria, that's it. Nigeria want to make letter law want to claim to be representing 60 million citizens. Now they might joke on the town, sorrow. Oh yeah, Nigeria can only shame. Because not many African countries, Nigeria can the land of corruption, the land of backwardness. That's all. Nigeria cannot the most powerful government in the world, a lawless government. Yeah. Ẹ ṣeun gan sà. Mo mọ̀ yìí pé àwọn ọmọ Yorùbá ní ìsìn wọ́n ti ń béèrè oríṣiríṣi question ní orí ìkànnì wípé ọ̀rọ̀ ti bà wá o, nǹkan kan ti ṣẹlẹ̀ o, because wọ́n láti àná tí wọ́n ti rí àwọn oríṣiríṣi tí wọ́n ń ṣe. Ẹ má jẹ́ kẹ́rù bà yín, mo fẹ́ kẹ́ mọ̀ kinní kan. Àǹbára wa jà, à ń búra wa, gbogbo kinní kan àṣìwáyé yẹn. When you are being led by the most group, yeah, this is we need that. We are in this to win. We are in this war to win it. We cannot afford to lose it. That is it. Ẹ má jẹ́ kẹ́rù bà yín at all. Wọ́n á tún gbé mìíràn jáde tán tún máa wárọ̀ kan pa tán tún máa pariwo òtún kan máa pa. Tán ẹ̀ṣẹ́ àti bá ṣe ní ẹ̀yìn tẹ́ wà ṣe. Mo mọ̀ àwọn èmi nìkan kọ́ ni mo wà ní ibi lálẹ́ yìí. Èmi nìkan kọ́. Kò sí nǹkan kan tán lè ṣe, ẹ má jẹ́ kẹ́rù bà yín. Òun là ń gbọ́ yẹn, ṣe ti gbọ́ báyìí. Èmi nìkan kọ́ ni mo wà ní alẹ́ yìí. Tí Bebe bá ṣe wo ojú ìwòran wa, mo ní ayọ̀ láti sọ fún yín pé Dr. Zabby òun náà wà lórí ìjókòó tí wọ́n wá kún bàbá wa níbí lẹ́nìí wípé kí ni tó bá rí pé wọ́n ní ìbéèrè tó fẹ́ béèrè. Bàbá mi Ògún tó rí bidó òun náà wà lórí ìjókòó. Bẹ́ẹ̀ náà ni Kóìkì our White Lion òun náà wà lórí ìjókòó. Tí wọ́n bá ní ìbéèrè tó fẹ́ béèrè lọ́wọ́ dáadé èmi mọ̀ pé kò sí ìbéèrè tá a máa béèrè àwa ti béèrè nínú ilé ṣùgbọ́n bóyá a ní ìbéèrè tó fẹ́ béèrè tó máa ṣe ọmọ káàárọ̀ òjíire ní oore torí àìmọye ìbéèrè tó ń béèrè lọ́wọ́ tèmi ti dáhùn fún ara mi. Bàbá Ògúnríbidó Dr. Zabby ẹ bá mi kọ́kọ́ bí kí bàbá náà Dr. Zabby ẹ bá mi gbóhùn sókè kẹ bá mi kí bàbá. Dr. Zabby ṣe wà ń bẹ̀. Oríyọmí Kóìkì ni right. Bàbá Ògúnríbidó mute ara yín sì mute ara yín sà. Mo mute. Ó yá ẹ bá mi kí dádì. Dádì ẹ káàbọ̀. Ẹ kú gbogbo gbà o. Lágbára àṣẹ Ọlọ́run ẹ̀mí yá máa gùn fún wa náà ni o. Àní fi ń ṣàwátì lágbára àṣẹ Ọlọ́run ní ṣàìsàn lágbára Ọlọ́run. Bá ti ń rí tinú wa dùn ní àṣẹ Ọlọ́run ẹ̀yin náà àrídùnnú lè máa rí wa ní agbára àṣẹ àwọn tó ń lẹ Yorùbá o. Mi dùn torí pé ẹ ti fi iṣẹ́ ilé wa lọ́wọ́ látàdán pé ká lọ respond fún àtàgbọ́n mi pé ní fẹ́ ṣe yín torí pé nǹkan tó wà nílẹ̀ yìí kò ń ṣètò tá a lè parí ní wákàtí ọ̀wọ̀ yìí tàbí tèmi ṣùgbọ́n ibi tí ẹgbẹ́dẹ́ yẹn àwọn bẹ̀rẹ̀ sí agbára ìṣòro láti jẹ́ káwọn èèyàn wa mọ ohun tó ń ṣẹlẹ̀ àti pàápàá ká lè mọ̀ wípé ìjọba Nàìjíríà tó wá jẹ́ kó wọ́n mọ ètò ó yẹ kó mọ̀ pé wọ́n ti gbé gbági ìdí ẹ̀ tó gbé gbági ni wípé a well-organized government will never react to such a diplomatic letter within 48 hours
which goes to show they went and humiliated that High Commissioner for UK, and it's like a blackmail plot. That is Halemo. So the man had to react out of contest. So Emadeka blame me. Adherent to borrow a guardian no. Ara wa náà ni tó lo letterhead embassy. Gbogbo yẹn kò kàn wá. Torí àwa mọ̀ wípé ẹ̀rù ló bà wọ́n, àyà ń pa wọ́n, wọ́n sá koloba. Ẹ̀yin ọmọ káàárọ̀ oòjíire nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn. Ṣùgbọ́n ẹ jẹ́ ká torí àfẹ́ stress bàbá. Ẹ jẹ́ ká pamọ́ bẹ́ẹ̀ yẹn, a máa tẹ̀síwájú nípa ẹ̀. Ẹ ṣeun gan ni, ẹ káàbọ̀. Yọ̀mí mo jù sí ẹ o, bá wa kí dáàdì. Ó yá, Ọláyọmí Kóìkí, àwọn White Lion, bóyá oníbèrè, tẹ máa kí dáàdì náà, kẹ wá béèrè ìbéèrè tẹ́fẹ́ béèrè, àbí ẹ fẹ́ sọ nǹkan kan tó jẹ́ pé ẹ̀yin náà ti ẹ̀ mọ̀, irú eléyìí tí bàbá Ògúnribídé sọ ní ìsẹ̀mbá gbóhùn sókè, ó yá, ní kíákíá. Ṣé wàá nu mọ́tò ní tẹ́ ìjó báyìí Ọláyọmí Kóìkí? Ṣé nu mọ́tò lẹ́wà ni? Ó ti yá, ó ti dúró déédéé bá gbóhùn sókè. Ó yá ọ̀ mí tó Ọláyọmí. White Lion. Àgbọ́yín rárá. Àgbọ́yín rárá o. On mute, Yomi. Yeah. Ọ̀ mí tí ń bẹ̀ yẹn. A ti ń gbọ́, ó yá gbóhùn sókè. Speak louder. Ẹ mute ọ̀dọ̀ yín, bàbá Ògúnribídé, ẹ mute ọ̀dọ̀ yín. Ọlọ́run jẹ́ ká rí yín pẹ́ dádì. Ọlọ́run jẹ́ kí a túbọ̀ tápù knowledge yín torí pé knowledge yín tí ẹ gbé ní Saturday. Volume device ẹ ò lọ sókè, volume device yẹn ni ó lò gan. Volume device tó ń lò ó lò, ẹ bá gbé sókè. Ẹ ń gbọ́ mi dáadáa nípìn. Ó bẹ́tà díẹ̀. Kí dádì wà dáadáa pé yìí tí à ń tà òun ló jẹ́ kí a lè rí tí a ṣe níjọ Saturday. Ẹ má bínú Christian power even though pé internet ẹ̀ ń ṣiṣẹ́ àwa ní Wales gbogbo population wọn is 3 million and is also bá ṣe wọlé ni a ti ń rí language sọ pé welcome to Wales. So you wanna pass through? So mo dúpẹ́ ìtẹ́mi kọ́ tó sọ ni pé gbogbo wa bí a jẹ́ ọmọ Yorùbá ká focus wa ti fún wa pé a máa lọ through diplomatic route and diplomatic route yẹn ni à ń tẹ̀ lọ́wọ́. Lákọ̀ọ́kọ́ kò sí bí Prime Minister tó máa respond over the weekend sí nǹkan tá a gbé lọ níjọ́ Saturday. So gbogbo kì í ṣe lọ́wọ́lọ́wọ́ wọ́n rí because wọ́n wà panic nípa pé bàbá wa ọ̀jọ̀gbọ́n professor báwo ni wọ́n ṣe gbélé kalẹ̀ tí wọ́n ò dẹ̀ gbọ́rùn ẹ̀ tí kò dẹ̀ sí any information tó jáde. So wọ́n wà shock. So nígbà tí mo ka statement the British High Commissioner because a máa ní relationship tó dáa pẹ̀lú Britain lọ́jọ́ iwájú tó ní pẹ́ mọ́ as a country of our own. So the ambassador tó respond ní Abuja wọ́n respond nítorí pé intimidation tí federal government ń fún ni but kò ní right láti respond on behalf of the Prime Minister tó ní dìbò fún níbí báyìí ní July 6 under the freedom of my own right gẹ́gẹ́ bí ẹni tí mo fẹ́ jẹ́ kí ó wọlé but ẹni tó wà Nàìjíríà ní 2022 wọ́n ò jẹ́ kí ẹni tó dìbò fún wọn wọ́n ò jẹ́ kí dìbò fún. So ohun tí àwọn akọ́ máa sọ ni pé dáàbì wa ti sọ̀rọ̀ àwọn ọ̀gbọ́dọ̀ tún sọ ọ̀rọ̀ kankan nígbà tí dáàbì ti sọ̀rọ̀ àwa máa wá kan ṣe analysis lé lórí tẹ̀ má jẹ́ kéèmí sọ̀rọ̀ kankan lálẹ́ yìí but ní agbára náà mo rí táwọn APC UK tó respond èmi àti bàbá wa Fatai Ògúnribídé
àti world media à respond padà sí APC pé ṣé APC tó ń tọ́ yẹn láti gbàgbé pé mẹ́rin ni wọ́n tẹ̀ lè dádúró as one single entity ní UK láti bí ọdún mélòó kan wọ́n ní fraction of different APC so wọ́n wá ní àwa kọ́ la máa gbẹnu sọ fún ọmọ Yorùbá àwa ń bi APC UK pé àwọn wo ló ń gbẹnu sọ ẹ̀ nílùú yìí torí pé a mọ̀ pé jẹgúrújẹrá gbogbo yín dẹ̀ ni mo mọ̀ pátápátá látòkè délẹ̀ so kọ́lọ̀ fọ́run kẹ́ẹ̀dàpọ̀ William so gbogbo APC UK èyí tí mo mọ̀ nípa ẹ̀ but ó ti self determination àgbédání adúpẹ́ pé ní Saturday ó yẹ wá it has never been done that in the history of Nigerian ten to wà nílùú fún 25 years wọ́n pàṣítì rẹ̀ fún Nigerian community bí wọ́n ṣe festival ni wọ́n ṣe carnival ni wọ́n ṣe nǹkan kódà èyí tó le jù tí wọ́n ṣe tó ń pè ní endsars wọ́n pàṣítì rẹ̀ fún yín so bàbá wa Kítóyè ẹ ti create history bàbá wa Ìgbòho ẹ ti create history àwọn ọmọ Yorùbá àtẹni tó gbàgbọ́ àtẹni tó gbàgbọ́ street tó parẹ́ fún wa yẹn ó máa kọ́ sí UK government ní hour tàbí gbàgbọ́ ẹ kọjá nothing less than millions of pounds sterling because it's a very high street but one thing is that self-determination right now àwọn flag wọ́n demand referendum in 2014. What we are saying now is Nigerian government bá fẹ́ mọ content tí wọ́n kọ sínú lẹ́tà. It is not the right for them to know the content. It is their right. Mo ti lọ gbé lẹ́tà bàbá jáde wọ́n kọ sí President Bola Tinubu April 17. Ẹni tó bá lọ sórí Facebook page wa ẹ lọ ka lẹ́tà yẹn. Bàbá Tinubu respond back to the letter. So ìgbésẹ̀ kan gbé níjọ́ Saturday was the right thing to do and it's just the beginning. Èmi á dẹ̀ máa sọ pé búlẹ̀tì kan péré la ṣe lò. Bàbá Kítóyè bá mi tọ́jú ìtókù. Nígbà tí gbàtẹ́ bá ti ní kárí ìpínlẹ̀ bàbá ẹ̀ ṣáà sọ fáwa ẹ̀yin ọmọ yín àbáyín release ìtókù ẹ̀ ṣe gan ni sa ọ. Thank you so much. Olóyè ní ọmọ àti ìgbà join program yìí. Bọ̀dọ̀ wà ní. Àwọn ọmọ wa kọ̀ọ̀kan ló ní àṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ kílẹ̀ tí rí. Àṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ kílẹ̀ tí rí nù. So bí ṣe sọ white lion wa ṣe mo dúpẹ́ bàbá mi ojú òní tiẹ̀ ohun náà nìyẹn kò ní tán bẹ̀ lágbára ọlọ́pọlọ yẹn ò ní dọ́bà Dr. Zabby ẹ káàbọ̀ ẹ ti padà wọlé ó yá ẹ bá mi gbóhùn sókè kẹ bá mi kí bàbá. Mo kí gbogbo ilé o dádì mo kí yín sà ẹ kalẹ́ ẹ kú iṣẹ́ ìlú sà á máa ju yín ṣe ẹ kó wa jẹ̀pẹ́ ẹ ní gbogbo àjẹrí ọ̀tọ̀nù lẹ́yìn mọ́ láéláé lágbára lọ́wọ́ Ọlọ́run mo fi àkókò yìí náà mo kí gbogbo ilé o kíkí mi wá lọ sí o díẹ̀ ni máa kí gbogbo ilé kíkí tó pọ̀ sí ni máa kí gbogbo ẹ̀yin ọmọ Yorùbá àtàtà ẹ dìde ní ọjọ́ Sátidé tó kọjá yìí ẹ lọ yẹ bàbá wa sílẹ̀ Yorùbá la lọ yẹ sí irú eléyìí ò ṣẹlẹ̀ rí afíndẹ́rùbọ lọ́rọ̀ eléyìí ò ṣẹlẹ̀ rí àdẹ́rùbọ lọ́rọ̀ adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run fún àwọn nǹkan tí a ti wá ṣe yìí torí pé àwọn bìtìkó náà wà lára bìtìkó náà fẹ́ kí sí rí bí kò tí báyìí sọ̀rọ̀ yìí lè wá sọ fún wa wípé iná lọ ṣe àwọn Yorùbá náà ló ń takọ ọmọ Yorùbá àwọn Yorùbá náà lọ kọ́kọ́ sí ìdílé ìlú ara wa àwọn bíi méjì mẹ́ta lọ ń gbé fake release wọ́n ti release àwọn nǹkan jáde Ọlọ́run kó ṣàánú wa o bàbá Ọlọ́run á jẹ́ kí a ṣàṣeyọrí lójú ní báyìí la máa ti ṣàṣeyọrí láti ra lọ́wọ́ Ọlọ́run mo kí ọkùnrin mo kí obìnrin ọmọdé àti àgbà òjò náà pa wá orí wa ló bẹ̀rẹ̀ orí wa ló já sí adẹ̀dúró tán ni bọ̀ á dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run wípé òjò túra ní bá a ṣe gbé lẹ́tà débẹ̀ lòjò yẹn bẹ̀rẹ̀ bá a ṣe jáde ló bẹ̀rẹ̀ òjò túra ní. mo kí yín o mo kí gbogbo àwọn grandma wa àwọn àgbàlagbà tó jẹ́ wípé wíṣẹ̀ lẹ́lòmíì lò wá ọ̀pá méjì lẹ́lòmíì lò débẹ̀ kò sí ìṣọ̀tà àwọn àgbàlagbà tó jẹ́ pé èmi gan mò ń wò pé Ọlọ́run
lágbára lọ́wọ́ Ọlọ́run wàhálà yín ò ní já sásán gbogbo ẹ̀yin tí ẹ bá darapọ̀ mọ́ wa lọ́jọ́ yẹn tẹ́ jẹ́ kójú tì wá in short ṣe dàbí 1 million gan lọ bá ṣe ń wora wa gan ẹ̀yin náà ẹ wọlé ẹ wẹnu ọkọ Daddy, congratulations. Àìkóríire bàbá wa Akíntóyè. God bless you, sir. God bless you. Inú mi inú gbogbo wa náà dẹ̀ ló máa dùn kálẹ̀. Ẹ bá wa share ètò yìí, ẹ bá wa fi comment sílẹ̀, ẹ bá wa kí Daddy wa, ẹ bá wa share so that àwọn ẹlòmíì kan tí rí ń tán máa lè rí wípé àwa dúpẹ́ o, àwa mọ̀ lóore o. Ilẹ̀ Nàìjíríà Ọlọ́run ti bínú sí torí pé kí ni ọ̀n tọ́jú eku ọ̀n tọ́jú ẹyẹ ọ̀n tó á tọ́jú ọmọ ènìyàn gan Ọlọ́run máa wá ṣe tuntun ó ti dá bí àrà láti gbé ọmọ Yorùbá dìde àdúrà wa ti gbà ó ká má kànlẹ̀kùn náà ni ó máa tó ṣí fún wa lágbára lọ́wọ́ Ọlọ́run adẹ̀kíṣe Sunday Ìgbòho náà àwọn àtilé àti ọ̀nà wọn ojú òní tì wọ́n o nífẹ̀ẹ́ lómi ṣe wọn ò nígbà tí ayọ̀ náà tó bá máa dé o ájì àpinàrà àti ní o ẹ̀mí gbẹnu ọmọ Yorùbá mo fi ń kí ájì àpinàrà ní o gbogbo ọmọ Yorùbá pátápátá là ń kí ájì àpinàrà o gbogbo iṣẹ́ tí ẹ ṣe nífẹ̀ẹ́ yẹn ọwọ́ dànù o a dúpẹ́ lọ́wọ́ yín o ẹ kú ìnáwó ẹ kú ìnara o ẹ kú wípé kójú má ti bàbá wa Ìgbòho kójú má ti bàbá wa Akíntóyè o àwa mọ̀ lóore o ò ní gbòkú ọmọ káyín mọ́lé o ní mọ sáré ọmọ o ìgbà tí sọ́wọ́n bá máa jiná fún yín jẹ àní fi yín ṣàwátì o ẹ bá wa táìpẹ̀ síbẹ̀ o thank you alájà Kúrínàrà our sister our mom our grandmom mo mọ nǹkan tí mo ń sọ please ẹ bá mi kí sister wa mọ́mì wa grandma wa ájà Kúrínàrà èèyàn ni wọn o èèyàn lèèyàn máa jẹ́ o a rí wọn wọn dúró tán o bàbá ojú òní tì yín o bàbá ẹ bá wa kí ájì Àpènàrà àti gbogbo àwọn members gbogbo wa pátá náà la ṣiṣẹ́ takuntakun kì í ṣáájì àti Àpènàrà nìkan gbogbo wa pátá a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run Kóìkì bàbá wa Ọláyọmí Kóìkì àbúrò wa ọmọ àwọn èèyàn kan àti mọ́mì wọn gbogbo wa pátápátá lè bẹ̀rẹ̀ lábẹ́ wọn dárúkọ wọn àwọn kan wà a gbọ́dọ̀ má dárúkọ wọn wọ́n ní tó bá ní ìmọ̀wé yẹn láti pa wọ́n ní tó bá ṣe kó tún lè ṣe ní ìsìn ẹgbẹ́ni tó bá ṣe orin kó tún lè ṣe ní ìsìn náà àti tí bàbá wa bàbá Táyọ̀ tó níbi tó wọ́n ti fi méje yàyà mẹ́fà èèyàn mélòó la fẹ́ máa dárúkọ tán èyí ìgbọ́n ṣe ló yẹ ká jókòó ká fi máa dúpẹ́ ká máa fi dúpẹ́ lọ́wọ́ àwọn ti Manchester náà wọ́n ti gbà wá lálejò màmá wa olórí Èkó àti gbogbo àwọn mẹ́mbà pátápátá ọjọ́ méjì làwọn tiẹ̀ fi gbà wá lálejò adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run mo kí gbogbo ilé o mo kí gbogbo ẹ̀yin mídíà ẹ̀jẹ̀ ń bá wa gbé lọ́tún lọ́sì sísà wa Yorùbáwùyí àrífẹ́ ìṣẹ́lákùnkùn lédìké gbogbo àwọn mídíà wa tó ń gbé lọ́tún lọ́sì ìtàn fáwọn ìṣẹ́lá wa gan ti ẹ̀ ráyè world media ọ̀ráyè gan láti fi lè nǹkan fún olùkéde àwọn olùkéde àti kéde aláti dúpẹ́ lọ́wọ́ àwọn tó ti ẹ̀ bá wa tó lórí afẹ́fẹ́ ó lẹ́ni tó ṣojú ò dàbí ẹni tó ṣẹ̀yìn God bless you I appreciate ara wa Ọlọ́run wa wọlá wípé kíran wa kó má bàjẹ́ òun là ń ṣe o a ṣe torí ipò àánú wà nọ́ra o lágbára lọ́wọ́ Ọlọ́run ojú òní tiwa ìjẹ̀bú fúnà owó ẹni afúnà lágbára Ọlọ́run o ìgbà tá a bá máa kalẹ̀ náà ní fi wá ṣàwátì ó gbẹ́yìn tẹ́ wá nílé náà tẹ́ ń tẹ̀lé wa tí ẹ̀ ń tẹ̀lé bàbá wa Akíntóyè ojú òní tì yín o ojú yín ò ní fọ́ etí yín ò ní di o lágbára lọ́wọ́ Ọlọ́run bàbá dẹ̀rí wọn máa kó wa jẹ̀pẹ́ o gbogbo ìgbà tó kù tán máa lò wọn nílò nínú ìdààmú wọn nílò láti mọ sàárì ọmọ o iṣẹ́ ọmọ túbọ̀ jiná fún wọn jẹ lágbára lọ́wọ́ Ọlọ́run mo kí wa sílẹ̀ kan o gbogbo world media lápapọ̀ mo kí gbogbo wa pé ìyá wa tẹ wà ń lé àti bàbá ẹ̀gbọ́n àtàbúrò mo kí yín o pé ẹ kú ọmọ ènìyàn God bless you àjẹ́ ẹ ṣe kan ẹ̀jẹ̀ ń dá padà fún yín. ẹ ṣé mo dúpẹ́ màmá wa Dr. Zabby òun lẹ́gbọ́ òun wọn yẹn nítorí pé àwọn ṣẹ̀ṣẹ̀ ń dèlù ní council ní èní ni wọ́n wá ní ojú yẹn kódà wọ́n ṣẹ̀ṣẹ̀ jáde nù bathtub nísìnyí tí wọ́n fi ń wẹ̀ lọ́wọ́ lẹ ṣe lè rojú wọn níta
mo fẹ́ lè sọ pé nǹkan wọ́n sọ tó wẹ̀ mọ́ dìgbà tí mo bá wọn sọ̀rọ̀ pé yá ó rẹ bọ́ọ̀dì gan láti bí ọ̀sẹ̀ kan ó rẹ bọ́ọ̀dì gan láti ọ̀sẹ̀ kan láti tó bá di ọ̀la pọ̀sẹ̀ kan tí a ti wà lórí ìrìn àjò yìí ṣe mo dúpẹ́ dádì àfẹ́ dá yín dúró tó bẹ́ẹ̀ mọ́ ṣùgbọ́n àwọn ọmọ yín wọ́n wà lórí ìkànnì yìí ẹ̀wọ̀n méjì wọ́n náà fẹ́ kí ẹ̀wọ̀n náà ni brọ́dà mi Táíwò bá mi gbóhùn sókè lẹ́yìn yẹn kí ló ṣe ń porúkọ brọ́dà ìmákẹ́yìn náà bá a sọ 1 minute tó yá ní kíákíá kí dádì fi lọ fi kọ́ lọ fẹ̀gbẹ́ lélẹ̀ nítorí pé wà kì í fẹ́ kọ́kọ́ tó sùn ó yá brọ́dà Táíwò. Brother Emmanuel. Ìyá mi ẹ ṣeun. Ṣé ń gbọ́ mi? À ń gbọ́, ó yẹ bá kí dádì. Mo kí bàbá mi, Professor Banji Akíntóyè. Bàbá dáadáa. Ó yà mí lẹ́nu nísìnyí nígbà tí mo fẹ́ máa gbọ́ pé bàbá fẹ́ máa kọ Ṣáídù Òṣùpá. Pé a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. Mo gbọ́ ni bàbá ń kọ. A ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ kí láti rí a sì máa gòkè sí torí dídí ìgàlàyé tàwa. So inú mi dùn gan pé Ọlọ́run Elédùmarè tó fi irú bàbá Bélé tó fi dín ìpín wa. Ṣé mọ̀ pé ẹ báwo lẹ Yorùbá àwọn ọ̀jọ̀gbọ́n pọ̀ lóríṣiríṣi àwọn ọlọ́pọlọ pípé pọ̀ bó tí wọ́n dáhùn sí wa. Bàbá yìí nìkan la rí o. Bàbá nǹkan ò ní ṣẹ̀mí yìí o. Àmín. Ọlọ́run dúró tì yín o. Àmín. Ìgbà míì mo wá máa ń wo bàbá máa wo èjì wọn máa lọ wo àwọn èjì wọn ní Nàìjíríà. Mo sọ fún àwọn yẹn wọn tẹ ọ̀pọ̀lọpọ̀ wọn máa ti wà wọn lè máa mọ nǹkan tó ń ṣe mọ́ lọ́pọ̀lọpọ̀. Bàbá dẹ̀ sì jókòó wá ṣe máa kọ̀wé. Bàbá kọ̀wé wọ́n á dẹ̀ máa kàwé in fact láì lo glass. In fact pẹ́ láyò bàbá. Ọlọ́run adé mi sí gbogbo bẹ́ẹ̀ ṣe dúró tì wá tẹ́ dúró ti olóyè Ìgbòho. Mo rántí nígbà tí ìṣẹ̀lẹ̀ olóyè ṣẹlẹ̀ nígbà yẹn bàbá ní náà bá fi olóyè nílẹ̀ àwọn òní fi Benin Republic nílẹ̀. Bàbá dẹ̀ lọ síbẹ̀ tí náà ẹjọ́ àwọn mélòó ló ìmúlò àwa ọ̀dọ́ mélòó nínú wa ló lè ṣe bẹ́ẹ̀. Bàbá yìí ò yẹsẹ̀ wọ́n dẹ̀ dúró tì wá nítorí ọ̀rọ̀ Yorùbá nation náà níṣẹ́ pé ká kúrò lóko ẹrú kí la wá ń wò ẹ̀yin kan ẹ wá lọ jòkó síbi kan wá kọ lẹ́tà ẹ wá lọ ń dìde against lẹ́tà tó ń kọ. Ó yẹ kán yẹ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Yorùbá wò ó yẹ kán yẹ ọpọlọ wọn wò ẹ̀wọ̀n nǹkan tó ṣẹlẹ̀ níjọ́ ẹ̀ ẹ̀wọ̀n nǹkan tó ṣẹlẹ̀ ìbẹ́ nǹkan tí ọ̀gá mi Kóìkí sọ tó ń sìn wọ́n close ọ̀nà tó jẹ́ pé àwọn major road wọn nítorí nǹkan tá a gbé wá fún wọn. Ẹ̀yin ẹ máa wòran lójú yín láṣẹ ẹ ní kú a ò gbàdúrà kẹ́ ẹ kú ṣùgbọ́n ojú yín òun láṣẹ lágbára ṣe. Mo kí bàbá mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ mo kí yín pẹ̀lú gbogbo nǹkan tí ẹ mọ̀ gbogbo nǹkan tẹ́ believe lé lórí Ọlọ́run á dá yín sí bàbá Ọlọ́run á dá yín sí ẹ̀ níṣẹ́ fún láàrin wa. Bẹ́ẹ̀ kan náà mo kí gbogbo ẹ̀yin ìyá wa in fact mo gbọ́ gbogbo àwọn fídíò tí ìyá mi ájì akùn tó ń ṣe ní ọjọ́ ẹ̀ lóòótọ́ àwa mídíà ti get ready pé ká stream ní ọjọ́ ẹ̀ but unfortunately a rí pé gbogbo yín náà lẹ gbọ́dọ̀ bá wọn gbárùkù tì ẹ gbọ́dọ̀ ṣojúṣe ń bẹ̀ òun ló fà tẹ̀ fi ráyè ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ àwa náà á sapá títí wa á gbìyànjú tiwa náà á dẹ̀ méṣọ̀ pa àtìmù wọn bá ta lè gbé ń bẹ̀. Mo kí Ọláyọmí Kóìkí mo kí ẹ̀yin náà Ọlọ́run á dúró ti gbogbo yín lágbára and mi ò ní sáláì má dárúkọ prophet Ológunlolúwa all the way from United States wọ́n land mẹ́rin in fact Ọlọ́run adé mi bàbá yẹn sí lọ. ẹjọ́ nítorí tí Ọlọ́run ọba ẹ̀yin èèyàn wa ẹ má bínú pé mo dá ọ̀rọ̀ yẹn mọ́ yín lẹ́nu. Èní ò kì í ṣe appreciation day ọjọ́ Thursday and Saturday gan-an la fẹ́ ṣe ṣòtìyẹ iṣẹ́ rí èní a fẹ́ jẹ́ kí bàbá wa fi tírìtì nǹkan tí ó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ni òun ló ṣe jẹ́ wípé àti ìfẹ́ kí gbogbo àwọn èèyàn kó má dà pa àmádádùkọ èèyàn kan líìsì yẹn gùn gan àwọn tó wá láti US àwọn tó wá láti Ireland àwọn tó wá láti Germany àwọn tó wá láti Australia àwọn tó wá láti Canada they lodge so tá a bá dárúkọ èèyàn kan tá a bá dárúkọ èèyàn kan
a máa ṣèyàn so list la máa mú wa ẹ má tí ìdárúkọ bá Dr. Zabby kan rè ní wọn rè lórí ni ẹ kàn kí bàbá kí ẹ fún wa láàyè tó bá di just Thursday àti just Saturday Dr. Zabby ti text mi pé just Saturday la máa ṣe tó bá di just Saturday ẹ tún pàdé wa tá a máa ṣe gbogbo ẹ lẹ́ni bàbá jẹ́ Akíntóyè la gbé wá lélẹ̀ ẹ ṣe sá. bá yín yọ̀ mo bá mọ Yorùbá yọ̀ I congratulate you all. Mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run for you, every one of you. Ìrìn tá a máa rìn láàrin ìyè ni, a máa débi tá a ń lọ pẹ̀lú ijó àti ayọ̀ ni. Ànírà burú kankan lọ́dọ̀ yín, lára ọmọ yín. Mo kí yín pátápátá. Mo wá fẹ́ sọ kinní kan kékeré nípa ọmọ mi Sunday Adéyẹmọ. I want to say, we mo congratulate gbogbo Yorùbá pé Ọlọ́run fún wa ní a person like Sunday Adéyẹmọ tá à ń pè ní Ìgbòho. Ọlọ́run fún wa at this time in our history. Ó dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run o. Dáàdì mò ń bọ̀ ẹjọ́ àwọn èèyàn tí ń pè mí ẹ má tí ì pè mí ní ìṣẹ́jọ́ torí tọ́lọ́wọ́n bá mi ò lè ṣí kí ló ṣe ń pè nígbà tá a bẹ̀rẹ̀ so fóònù tẹ́ ń pè mí sí òun ni mò ń lò bọ̀ mo ti rí miss call ọ̀hún méjì tó pè mí máa pè yín padà so ẹ má ì pè mí nísìn ẹ lè text mi máa pè yín padà tí n bá ṣe tán ẹnìkan béèrè pé èlò ní $150 òun ní $1 tẹ́ bá fẹ́ ẹ pè mí náà máa sọ ibi tó wà fún yín ní $. Ẹ ṣé. Mo bá Yorùbá yọ̀ pé a ní ọmọ kan bíi Sunday Adéyẹmọ Ìgbòho at this critical time in the history of our nation when the nation needs desperately to be saved. Tí àwọn yòókù ronú sí nǹkan tó ń fẹ́ fúnra wọn, ẹlòmíràn ẹ̀rù ń bà á, ẹlòmíràn ó ń retí pé òun máa rí jẹ ní ọ̀rọ̀ Nàìjíríà nígbà tó bá yá kó má bàa bàjẹ́. Kankan ọmọ kan sọ ìtàn kan nínú ìwé kékeré kan tí mo rí kà ní Amẹ́ríkà ńgbà tí mo ń gbé Amẹ́ríkà. It's the story of a bad boy tí ó ń bọ̀ ó ń kanlẹ̀kùn ó ń gbọ́ tí ìyá òun ń kégbe ìyá ẹ̀ ó ń kégbe somebody was there raping her. Ó gbọ́ ó dẹ̀ dúró sẹ́nu lẹ̀kùn. Ìgbà tí ẹni tó rèpò ìyá ìta tí ìyá ẹ̀ ń ṣépè tó ń ṣe ewé tó ń sunkún tó ń ṣe tí ìyẹn jáde sí tajúmọ́ oníjọ fún ní ìjọ ní náírà 2 bẹ́ẹ̀ kó ń fi ra sìgá. Lẹ́ni tó ṣe rèpò ìyá ìta. Irú èèyàn bẹ́ẹ̀ pọ̀ tó jẹ́ pé nǹkan tán máa jẹ sẹ́nu, sìgá tán máa mu, omi tán máa ọtí tán máa mu. Ó ṣe pàtàkì sí wọn ju future of their own people, the future of their own children. Gbogbo ọmọ yín tẹ́ bí sínú Nàìjíríà, they are in danger. Àwọn ọmọ kan ló ń commit suicide yẹn, it can happen to any other child. And instead of facing that, ká gbára wa sílẹ̀. Ẹ máa sọ pé Nàìjíríà torí pé ẹ̀ ń wá nǹkan tẹ́ máa jẹ ní Nàìjíríà. Kò sẹ́ni yín tó fẹ́ràn Nàìjíríà. You don't love Nigeria. You just love yourself too much. That's all. And you are fighting for yourself, not for Nigeria. Daddy, somebody love Nigeria. Nigeria don't love them. Nigeria is back. Yeah. Nigeria doesn't love you, and you don't really love Nigeria. You don't need pa. Kò sẹ́ni tí wọ́n lè máa pa àwọn èèyàn ẹ̀ kó sọ pé ọ̀nà tó dúró síwájú ìta tó gba owó sìgá lọ́wọ́ ẹni tó lọ rèpù ìyá ẹ̀ kì í ṣe kó lọ́ọ̀bù ẹni tó rèpù ìyá ẹ̀ yẹn. Ṣùgbọ́n nǹkan tó máa mu, nǹkan tó máa jẹ, nǹkan tó máa sìgá tó máa fẹ́ sọnù, ó ṣe pàtàkì jù fún pé ọ̀nà ìyá ẹ̀. That's all. That's what is happening. You don't love Nigeria. Nigeria doesn't love you. Don't deceive yourself. There is nothing to love in Nigeria, and there is nothing in Nigeria that loves you. It is time for everybody to rethink. Sunday sọ fún mi ìjọ kan, ó ní bàbá mi ò mú ní hẹ́n. Ó ní ká ní mo mọ̀ pé irú nǹkan tó tẹ́lẹ̀ l'Ọlọ́run fẹ́ lò mí fún
ẹ máa gbọ́ mi o ẹ̀yin tẹ́ jókòó sílé tẹ́ ń wá sìgá wa tẹ́ máa gbà lọ́wọ́ obìnrin lọ́wọ́ ẹni tó lọ rí ìpò ìyá yín ẹ máa retí o. The government of Nigeria has been looking, has done nothing. 29,000 Yoruba people have been killed. Àwọn èèyàn wà ní church ní Ọ̀wọ̀, a big Roman Catholic church. Àwọn Fúlàní jáde nínú igbó, wọ́n wọnú church, wọ́n open ìbọn. 87 people died. Àwọn èèyàn yín nìyẹn, that's your future. Today, as I'm talking to you, this same àwọn ará area kan ní Kwara, àwọn area Ìgbàjà, they were doing a funeral, very unhappy funeral for one of their most popular sons, one of their foremost sons, last week, and now they're fighting back. Ẹ̀yin jókòó sílẹ̀ ní Nàìjíríà bọ́ọ̀ ìkàkọ̀ article kan ní if anybody talks against the unity of Nigeria, I shall come after them. Only war. You come after whom? Unity of Nigeria. Sunday sọ fún mi jọ kan wípé ká ní èmi Sunday ọmọ yín bàbá mi ká ní èmi Sunday ọmọ yín ká ní mo mọ̀ pé nǹkan tó tóbi bí eléyìí lọ́lọ́run máa lò mí fún àwọn èèyàn mi bá ti má máa rí. Because then I will be lighter on my feet. Kò dẹ̀ ní sí wọ́ọ̀rì lọ́kàn mi pé àwọn ọmọ ń kọ́ àwọn ìyàwó mi kọ́, how are they managing? Èèyàn kan nìyẹn. Bí tẹ́ ẹ̀yin ti ń wá tí bí tẹ́ ẹ máa gba sìgá lọ́wọ́ owó tẹ́ ẹ máa fi ra sìgá lọ́wọ́ ẹni tó lọ rí ìpè ìyá yín. Ẹ kúrò ní díẹ̀. Come out and save your people, save your progeny, save the life, save the dignity of your children forever. Thank you very much. Sunday pẹ̀lẹ́ o, Ọlọ́run tó yàn ẹ́ á tó tiẹ̀ burúkú kankan ní kọlù. Gbogbo burúkú gbogbo tó ń plan orí wọn ló máa dàlé, kò sí burúkú kankan tó máa bú lọ́dọ̀ ẹ. Àṣẹ Ọlọ́run, àṣẹ, ẹ máa bá mi ṣàmì àmì. A dúpẹ́ lọ́wọ́ brọ́dà wa Ṣẹ́gun ọ̀nà ẹ ṣe tẹ ọ̀nà wa dádì ẹ ṣeun gan bàbá mi ojú òní tì yín ṣe ti gbọ́ tí àwọn èèyàn wa ṣe ti gbọ́ nǹkan tí story tí dádì sọ yẹn. BGI TV yìí mo fẹ́ máa wò ọ̀rọ̀ tó jẹ tí ń gbèsè mo fẹ́ gbọ́ ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n eré wọlé fún tẹ̀rù tọmọ tèwe tàgbà ẹ má fi para. BGI TV mo fẹ́ máa wò ọ̀rọ̀ tó jẹ tí ń gbèsè mo fẹ́ gbọ́ ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n eré wọlé fún tẹ̀rù tọmọ tèwe tàgbà ẹ má fi para àdànà kó kọjá mórí nǹkan fèrè bàbá rìnrìn káwí parí BGI TV we are the pace setter. Bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n station tí dòde.